òkú ẹ̀yẹ òní o òkúta ò ṣeéṣo gbòǹgbò ń bẹ lọ́nà kákíyèsílẹ̀ o kámúrò ẹ̀sìn kọ́lé ọmọ aláwùsá tótókùnrin ìwà pẹ̀lẹ́ bàbá àánú ọmọ ojú kíkan ní máa níní ọmọ òjò ukúgbì ọmọ olùṣe òdógbó òdógbó pẹ̀kùn ọkọ̀ ayaba ẹ̀yin ni ọmọ rẹ̀ o ẹ̀yin ewé ẹran lóko ẹ̀yin wò fàkọ́ àsánmọ̀ lókè ibi akátá bàbá sí ìrì ọgbọ́dọ̀ sọ ibi olúwa ní bọ́sáré àsánù àjòjì ọgbọ́dọ̀ ṣe bó ṣe fẹ́ òkú ẹ̀gẹ̀ òkú ẹ̀yẹ òní o kábíyèsí ọmọ ọba olórí Abídèmí Sùdíátì Kálẹ́ṣe Okùn Oyè. Abídèmí ní sọdún lónìí ẹ sọ fún wọn. olórí Sùlíyá ní sọdún lónìí ẹ sọ fún wọn. Abídèmí ló sọdún lónìí ẹ sọ fún wọn. aya ẹ̀bùrú ní sọdún lónìí ẹ sọ fún wọn. ẹ sọ fún wọn wọn lè má mọ̀ ẹ sọ fún wọn kán lè bá mọ̀ ẹ̀yà sọ fún wọn lè má mọ̀ ẹ sọ fún wọn kán lè bá mọ̀. bẹ́ẹ̀ ni ó wá bẹ̀rẹ̀ mọ̀jọ́ kó jíire ní sàrẹ̀ bí olórí Abídèmí bá ti jíire tó bá ti jíire àbùsẹ̀bù ẹni onílọ́jọ́ ọ̀bí ẹ̀ yìí àkànmọ́ àròkẹ́mọ́ jókẹ́mọ́ ìyọ̀lókù àkànmọ́ àròmọba ìdúpẹ́ lọ Elédùmarè ọba tó dá ìní sùkọ́ tó sì nípa ìdá ṣèwúrà ọlọ́dún ní mọ́dún ẹ̀ lọ́dún gbélé kúkú ṣe mọ́dún rẹ̀ lálàrè rẹ̀ bí oyin ṣe mọ̀tẹ́ nínú afárá oyin àkànmọ́ amọ́dún akọ́bẹ̀ lásìmọ́tàbó gẹ́gẹ́ bí òjò lásìmọ́dún tẹ̀ nínú apá ọdún ọmọ nídé ká mọ̀ ṣe rọ́mọ òbí nínú àtẹ onílọ́jọ́ òbí ẹ̀yìn mọ̀ bá yí dúpẹ́ àkànmọ́ àròkẹ́mọ́ jókẹ́mọ́ ìyọlókù àjọṣe pẹ́pẹ́ o torí pẹ́pẹ́ lọ́mọ òun ṣe tiẹ̀ lágbẹ̀ẹ́dẹ́ ọ̀rọ̀ gbogbo tí pa ilẹ̀ rìn Elédùmarè oníjọ́ pa ilẹ̀kùn olórí. ọdún bá ti dé o ẹ̀jẹ̀ sọdún àmọ́dún kò ọpẹ́ ló yẹ ọ́. ọdún bá ti dé o ẹ̀jẹ̀ sọdún àmọ́dún kò ọpẹ́ ló yẹ ọ́. ọjọ́ ni wúrà pẹ̀kẹ́ ọlọ́dún mọ́dún ọlọ́dún mọ̀mọ́ wá mọ́dún rẹ̀ lọ́dún olórí Abídèmí ọmọ Tádé ṣe mọ́dún tiẹ̀ náà nù àṣeyí sàmọ́dún kẹsẹ̀ mi tìrẹ gbogbo àṣeyí sàmọ́dún kẹsẹ̀ mi pẹ́ẹ́pẹ́ láyé èmi ọmọ mọ́ bí olórí gbẹ̀yàn rí o. èmi ọmọ bí olórí Abídèmí ọmọ Tádé ṣe ti yanrí tiẹ̀ ẹbí ìbálẹ̀ yọ tèmi ọmọ bolúwo ọmọ odò ọba ọmọ ọba tó fẹ́ ọba Abídèmí àtọ́kẹ́ olórí ìyá rẹ̀ olórí ọkọ
orí tí ọjọba nínú agogo dẹni tiwa o èyí tí olóye ti gbára lẹ́kẹ̀ nínú agogo dẹni tiwa o bèbè dídọ̀yà mọ́sáàjì àsọ̀bà tí kò ná yanranyanran ẹ̀yọ́ mọ̀ pé inú agogo dẹni tiwa o owó lórí abidẹ mi yóò sì jó lórí láàbí ọbọ̀ dúpẹ́ onílọ́jọ́ òbí rẹ kò mọ ijó kọ́ mọ̀ yọ lókù aya bàbá mi ẹ burú bá onílọ́jọ́ òbí rẹ kò mọ ijó kọ́ mọ̀ yọ lókù aya bàbá mi Adékúnlé burú bá ọbọ̀ dúpẹ́ o àṣeyísà mọ́dún àjọṣe tẹ̀mí ìtòwó tọmọ pẹ̀ láì ní kú tí ṣe balẹ̀ ọ̀rọ̀. olórí Abídèmí ọmọ ọba látúbọ̀ súnmọ́ forí balẹ̀ lọ́dọ̀ ọba. èmi súnmọ́ bá níwọ̀n ebè kan mojú iná sọ́ba lébè méjì torí àrọ́bà fi ń lọ bá pa. wọ́n rọ́bà fi ọmẹ́gun ọba ọmọ gbà mí láàánú. ọmọ ọba látúbọ̀ sún tádé ṣe kọ́dà ń kún dandan bí aró. ọmọ òwòdò dúró dé iná ọmọ náà gbàgẹrẹ wọdò. ọmọ òbínú wọdò tí òun ní dójúgun. ọmọ gbọ́gẹ̀dẹ̀ mú tòun tẹ̀gún. ọmọ ọba tádé ṣe ọmọ arọ́lú owó. ọmọ òbínú tẹ̀kú ejò mọ́lẹ̀. ọmọ olùbíyọ̀ ọmọ padà ń kún dandan bí aró. kábíyèsí ọmọ ọba tádé ṣe. ìwọ tún ní sọlẹ̀ bàbá táwọn ìwọ olódò ọba ọmọ atẹ́nigbọ́lá o àwọn lọ́mọ atẹ́nigbọ̀rẹ̀ ìwọ nílẹ̀kùn akànmúbo níbẹ̀ wọn ò ní kọ́kọ́rọ́ o ẹrú wẹ́wẹ́ wọn fi sọ́lé lé wọn nílé bàbá wọn tó bí wọn lọ́mọ ní ìwọ ńlẹ̀ olódò ọba tó dídẹ̀rẹ́ bínú ọmọ ojóró èyí tí ọ̀jẹ̀sẹ̀ ẹyẹ ó tó mi àkànmọ́ àròsè bínú lé bàbá wọn ni ìrọ̀ kẹrẹ kò jómi ọbọ̀ tòrò omi ọbọ̀ bá tòrò kí lábàárí mú bọ̀bà rí mú bọ̀bà rí bọ̀ mú jajagun tẹ́rẹ́ orí òrò ilẹ̀ olódò ọba tó dídẹ̀rẹ́ bínú èrò tí ń relé wò tẹ́ bá ti dòdò ọba kẹ́ẹ̀dúró àkànmọ́ àròsè bínú lé bàbá wọn ni ìwọ olódò ọba tó dídẹ̀rẹ́ bínú. ìwọ olódò ọba o atẹ́nigbọ́lá o ìwọ olódò ọba o. ìwọ olódò ọba o atẹ́nigbọ́lá o ìwọ olódò ọba o. ìwọ olódò ọba o atẹ́nigbọ́lá o ìwọ olódò ọba o. ìwọ olódò ọba o atẹ́nigbọ́lá o ìwọ olódò ọba o. àkànmújẹ tún relé bàbá yáyà rẹ ọba adégoro yà kọ́kọ́ ọba olúwo ọmọ odò ọba ọmọ ojú ọ̀gá àlàó ojú ọ̀gá adéṣiyàn ọmọ ọba tó lété lójú àgbo erin fọlámi o Àjàní ojú ẹkùn Àjàní ojú ẹkùn ọba tó akànmúmọ́lé mi ò péré ọba ọmọ ẹkùn òsùn àròjò erin fọlámi ń bẹ nílẹ̀ àbúròde jagunlabi inú wọn ti ń bẹ lágége kábíyèsí mọ́lé mi ò péré ọba erin fọlámi Àjàní ṣe ń bẹ lé ní àbúròde ìjà Àjàní ti dáyé kọjá lè rí o àkànmọ́ àròsọ bí tójú olóhùn ní tìmù tó bá fẹ́ ní erin fọlámi o Àjàní ọmọ ṣẹ̀fì àlà o kábíyèsí mọ́lé mi ò péré ọba ọba tó àkànmọ́ àrò mọ́lé mi ò fojú dọ̀ ọba Àjàní òkè odò bàbá kárọ̀hún yóò àfìrù nàmọ bí ìjàgbá adùnbárìn wọkọ̀ má sanwó kábíyèsí mọ́lé mi ò pérí ọba bàbá kárọ̀hún yìí Àjàní aláyà bí kìnìún o kábíyèsí mọ́lé mi ò fojú dọba ọba erin fọlámi bàbá kárọ̀hún yìí òdìdí gbàgbàǹkúra ṣé bíbẹ́ wọn kò rí kí bàbá yáyà rẹ̀ ni. olórí Abídèmí Sùlẹ̀ Àtàdé sí ayọ̀kù oyè sani wọ́n mọ̀ pé wọn ò ní pẹ́ ní kankan mọ́. ayé burú bá dábì lóhùn ìwọ ni ó pẹ́ sí. òní tí sájà òbí rẹ̀ ọba mi Èdùmàrè oníjẹ́ fọdún eléyìí sáàsẹ̀mọ́ lọ́lọ́lọ́wọ́ ọba mi Èdùmàrè kọ́mọ́jẹ́ rọrùn ọba ànújà láyé tẹ́ wá. olórí Abídèmí ẹjọ́ wọn mọ̀ gbádùn lẹ́yìn
tí bàbá ọmọ fi lọ́mọ ìyá mi ní ìbánibí ọlọ́mú oyin òbò tó sọ̀sùn mẹ́rìndínlógún lé tó rọ́gbó olórí Abídèmí ọmọ olórí Fọláṣadé o ẹ̀jẹ̀ mọ́ ọgbànú lé ẹ̀yìn lọ ọmọ ọ̀rọ̀ mi ní ọkọ̀ Ṣẹ̀gilọ́lá o ọmọ olóòjé sálọ ọkọ̀ kì í yẹ ẹ̀yìn olóòjé níyí ọmọ ẹ̀rìn sáko olóòjé níyí ọmọ afọ bẹ́kẹ́ ẹ̀jagun ẹ̀kọ́rọ̀ pìtì ajá ọmọ pàjá fún ọ̀rá wọn jẹ lánìí olóòjé ọmọ oko méjì èmi torí oyè mo ròjé lé mo torí àdé mo bá yín lé gbó oyè mẹ́tù àwọn ajá lásàlẹ̀ fún mi wọ́n ròyè bàbá yín jẹ lágbórí odò sọ̀sọ́ ọmọ oko méjì ẹ̀yin lọ́mọ olómi tẹ́rẹ̀ ìdí pínpín bàwẹ̀dé lolómi tútù ẹsẹ̀ òkè tani ó ti inú ọ̀run dé ọmọ pìtì ajá ò tólúwarí ọ̀rọ̀ mi tútù tí ó mú tani ọ̀rọ̀ mi tútù tí ó bùwẹ̀ tani ọ̀rọ̀ mi tútù tí ó fi bọ́mọ lójú pìtì ajá ní ọmọ pàjá fún ọ̀rá wọn jẹ ọmọ búnibúni abẹ́ẹ̀bù wọ́n ti ọmọ ríniríni abẹ́ẹ̀rín pọ̀yẹ̀kẹ́ ara alẹ́ mi ẹ̀ ló jẹ́ ara òde ajánu àríbàgbálẹ̀ èrè ọ̀rọ̀ wò ìbálẹ̀jánu bàbá ní sàbí ọ̀sán pìtì ajá ọmọ apàjá fún ọ̀rá wọn jẹ lánìí lólóòjé ọmọ àrọ́ tí wẹ́ẹ̀ bí òjò. ẹ ló jẹ́ pìtì ajá ọkàrí òwe àwọn ẹ ló jẹ́ àárọ̀ tí wẹ̀ òwe ọmọ pìtì ajá ọkàrí òwe àwọn ẹ ló jẹ́ àárọ̀ tí wẹ̀ òwe pìtì ajá mo kì í òwe àwọn ẹ ló jẹ́ àárọ̀ tí wẹ̀ òwe ẹ ló jẹ́ bàbá rẹ̀ ló jẹ́ a ò fàbà mú yànyàn pìtì ajá bàbá rẹ̀ ló jẹ́ o a ò fàbà mú yànyàn ẹlẹ́ ló jẹ́ bàbá rẹ̀ ló jẹ́ o. a ò fàbà mú yànyàn. olórí Abídèmí àtọ́kẹ́ ẹ máa ṣe fàárí àtàyẹ̀kẹ́ lónìí lọ́jọ́ bẹ́ẹ̀ yìí aya ọba ọmọ ọba bá a kí bàbá tata ní kọ́mọ bẹ́yàn ọkọ ẹ̀gbọ́n tata ní káàbúrò olórí Abídèmí mo fẹ́ gbanú ilé àwọn ọkọ ẹ̀yìn lọ nínú ilé ọba pọfẹsọ Adékúnlé Adéògùn okùn Oyèdèjì kejì kábíyèsí mo forí balẹ̀ lọ́dọ̀ bàbá ọmọ rárá ọba arábìnrin rẹ̀ lásán ọ̀wọ̀wọ̀ tí wàá kéwì lẹ́kọ̀ọ́ ara kábíyèsí mo forí balẹ̀ lọ́dọ̀ bàbá ọba ìbúrú lẹ́ẹ̀bà ọ̀tọ̀ọ̀tọ̀ mọ́lé mi ò fojú dọ́gba ọmọ ọba tó fẹ́ ọmọ ọba ọba máa mọ wádìí púpọ̀ nílé ẹ̀yìn ọmọ lánìyàn ká o àgbà òjò lábògbójú ní àwọn ọba bẹ́ẹ̀ yín lọ lánìyàn ká o máa kéré tọ̀wọ̀ gbóhùn lọ tẹ̀tẹ̀ mọ́tẹ́ mọ́lùgbà pa kẹ́ni mọ́wọ́ gbọ́ alápá alálẹ́ kéèyàn ọmọ ṣe wọ́n gbọ́ alápá ní kùtùkùtù ẹni bá wọ́n gbọ́ alápá lálẹ́ o ọkọ lábẹ́bẹ̀ yóò sì bolúwa rẹ̀ jẹ béèyàn ọmọ bá wọ́n gbọ́ alápá ní kùtùkùtù òjò lálábẹ́bẹ̀ yóò sì bolúwa rẹ̀ jẹ nílé àgbà tolúmọ̀ mi ọmọ eré lápá lánìyàn ká ọmọ akéré tọwọ́ gbóhùn lọ ẹ̀rù bíbà ni ó jẹ́ mú ní sọ̀jà kí n mú mọ̀nàmọ́ná kí n yá àròhùn dígí abókun òye aṣọ bẹ́ẹ̀ ló níbẹ̀ lápá tí ń ṣèṣe aṣọ mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ níbẹ̀ lápá tí ń ṣèṣe ẹ̀wà pa ń ṣe wọ́ọ̀mí aṣọ lé bàbá yín ṣe ti gbá kó mú mi roko ìkànnì bọ̀wọ̀ mi èmi ló ṣe tó òmójú mi bàdé nílé àgbòjò láwọn mèrè nílẹ̀ àpà láti lọ́ka ọmọ agúnbí ewé àgọ́gọ́ àgbà nílé Olúmọ̀ mi ọmọ eré nísàlẹ̀ àpà ọmọ àlàpà ń wọ ọmọ àlàpà ọmọ àlàpà ń gbọ́ ọmọ àlàpà ẹ bá ń k'Olúmọ̀ mi àpà pé ọmọ àlàpà ọmọ àlàpà ń gbọ́ ọmọ àlàpà ẹ bá ń k'Olúmọ̀ mi àpà pé ọmọ àlàpà. àkànmújẹ tún relé àwọn ọmọ àlèyàn níbalẹ̀ ẹ̀jẹ̀ tí ń wo kókó mọ́nú lé bàbá tó bí lọ́mọ ẹ mọ̀ pé ìpàkọ́ nílé àwa iwájú ńlé bàbá tó bí ní lọ́mọ ni ṣàwá wọn gá jẹ́ tún relé àwọn bàbá yìí ṣàwá wọn gá ọmọ oníbu rèmírèmí
Sàrà wọn ga ọmọ ọba Oyèdèjì àkọ́kọ́ o tó bí ọba Oyèdèjì kejì. Sàó ń sọdún kódò mọ́mọ́ ń gbẹ, Sàó mọ́mọ́ ń sọdún kódò mọ́mọ́ ń fà. Àtẹ̀já àti kòrò Sálàmù dùn ńlá lé bàbá tó bí ọlọ́mọ. Ọmọ ìjà ìgbàdé mi mọ̀ láòkè mo ṣẹ́gun mú gbẹ̀sìn mọ́sọ̀jẹ́ gbàǹkan wìnìwìnì. Èèyàn ní jẹ́ mẹ́sàn àgbò àkànmú kan mọ́mọ́ làgbò nílé ṣe bí bẹ́ẹ̀ wọn kò lẹ̀ bàbá tiẹ̀ àgbò mẹ́mẹ́ àkànmú bẹ̀lẹ̀ ń kulẹ̀ ó pé já ìgbàdé alóòlẹ̀kùnlé já ìgbàdé alómi lára bí ẹja ilé ó pé lóbìnrin lè máa wo ìgbàlẹ̀ ó pé lóbìnrin lè sọ̀jẹ̀ ìgbàlẹ̀ òkun wọn ní kẹránṣẹ́ lọ rí epo òkè wá kí já ìgbàdé tó dé igbó ti kún igbó ti yà ọ̀pẹ́ ńlẹ́ àlóró lẹ́kùlé àkànmú kíjà ìgbàdé o kì í máa la òkè mẹ́sàn àgbo ẹgbàdé wo lémi dèmi o àwọn níyà ọba kíjà ìgbàdé o kì í máa la òkè mẹ́sàn àgbo ẹgbàdé wo lémi dèmi o àwọn níyà ọba ẹ bá mi kíjà ìgbàdé o kì í máa la òkè mẹ́sàn àgbo ẹgbàdé wo lémi dèmi o àwọn níyà ọba. Olórí ìsúlẹ̀ Abídèmí Àtọ́kẹ́ ọmọ Tádé ṣe ayákun oyè bẹ́sí yín bá ń já káyọ̀ bọ́bọ̀ mi kàn ọkọ̀ yín lọ́rọ̀ wá wá ọbẹ̀ burú lẹ́bà ọba pòfẹ́sọ̀ Adékúnlé okùn oyè Oyèdèjì kejì lọ́rọ̀ wá wá wọ́n ní ká mọ̀ wá kí yín o pẹ́ kú àjọ̀dún oríkà adùn pẹ́ kú àjọ̀dún ogójì ọdún lórílẹ̀ èèpẹ̀ wọ́n lẹ̀ ní ìfọdún eléyìí ṣàṣẹ mọ́ àwọn ọmọ yín wọ́n ní ìfẹ́ tí àwọn ní sí yín pọ̀ ojú bẹ́ẹ̀ lọ wọ́n lẹ̀ ní tètè kú wọ́n làwọn ti rojú ọ̀la lójú ẹ̀yìn wọ́n láṣẹ ìsàmọ́dún ọdún ayọ̀ lẹ́mọ̀ọ́sẹ̀ ikú onífilé ẹ̀yìn sóde àrùn onífilé ẹ̀yìn sọ́ọ̀dẹ̀dẹ̀ gbàgbà òde onígbà yín lójú ẹni mọ̀ sàárẹ̀ ọmọ lọ́lọ́lọ́wọ́ ọba ìgbà yín ti dùn ún máa ráyè Elédùmarè oníjọ́ tán. Ó gba àwọn ọmọ ọba Adékúnlé okùn oyè gbogbo wọn ní ká máa kí o látòrí Oyíndàmọ́lá àti ọmọlọ́lá o àtọmọládé o àti ìwọ̀n adé àtẹwà adé o gbogbo wọn ní ká mọ bá wọn kí ìyá wọn dáadáa wọn lè ti sọdún èyí tán àjọṣe tẹ̀mí tòwó tọmọ nínú àìníkú tí ń ṣe balẹ̀ ọ̀rọ̀. Olórí Abídèmí ò ní kú léwe ẹ̀ẹ́dàgbà ẹ̀dàrúgbó Àtọ́kẹ́ ò ní kú léwe ẹ̀ẹ́dàgbà ẹ̀dàrúgbó àyà ẹ̀bùrù ò ní kú léwe ẹ̀ẹ́dàgbà ẹ̀dàrúgbó ìyá ìwọ̀n adé ò ní kú léwe ẹ̀ẹ́dàgbà ẹ̀dàrúgbó ìyẹ̀wà adé ò ní bọ́dún lọ ẹ̀ẹ́dàgbà ẹ̀dàrúgbó àyà ẹ̀bùrù ò ní kú léwe ẹ̀ẹ́dàgbà ẹ̀dàrúgbó olórí wa ò ní bọ́dún lọ ẹ̀ẹ́dàgbà ẹ̀dàrúgbó àkàlàmọ̀dò eku léwe ẹ̀ẹ́dàgbà ẹ̀dàrúgbó.